Ẹ kú dédé ìwòyí, ẹ sì tún káàbọ̀ padà sórí YouTube channel wa. Lónìí, a ó máa sọ nípa fíìmù Forbidden apá kejì. Mo lérò pé pọ̀ lára wa ti wo fíìmù Forbidden apá kìíní. Fáwọn tí kò bá ti wo eré náà, ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò ó lórí Yorùbá Premium Plus. Àwọn ló ń ṣò rẹ̀ lórí YouTube channel wọn. Ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò ó nítorí eré náà ládùn, ó lárinrin, ó tún fúnni lóye pẹ̀lú. Àti wípé orí àǹfààní púpọ̀ jẹ́ nínú eré yìí tí ẹ bá wò ó. Ṣùgbọ́n o kí a tó tẹ̀síwájú, ẹ tẹ subscribe button tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Èdùmàrè, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Lónìí a ó máa sọ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú fíìmù Forbidden. Ní tèmi o, òṣèré tí èmi nífẹ̀ẹ́ sí ni Kọ́láwọlé Ajéyẹmí àti Mide Martins. Òṣèré tí ẹ̀yin bá nífẹ̀ẹ́ sí, ẹ jọ̀wọ́ ẹ tẹ orúkọ òṣèré náà àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ rẹ̀ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó a kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò kí Èdùà kí ó sọ wá di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ó dàbọ̀.